Abudulayi ọkọ Siyama. Abudulayi ọkọ Siyama. Okú ọdún ẹ̀mí rẹ̀ yóò ṣe púpọ̀ lókè pẹ́. Siyama ló ní kí n máa wí pé olówó orí mi o, ìfẹ́ ayé mi o, èmi àti rẹ̀ a ó jọ ṣàmọ́dún o. Olówó orí mi o, ìfẹ́ ayé mi o, èmi àti rẹ̀ a ó jọ ṣàmọ́dún o. Oge ayọ̀ mi bí mọ́kọ́ bá jókòó rere Áfíríkà kí wọ́n. Òun àdàkùn wá bá mi kángẹ́lì tọba òkè fi ta mí lọ́rẹ. Olólówó orí mi ti lé lọ́dún kan lónìí o. Ó ní mo ládé orí tó ṣe é mú yangàn láwùjọ. Ó ní ìfẹ́ ayé mi ni jọ̀wọ́ wá bá mi yẹ̀ sí. Olọ́rẹ́ mi ni jọ̀wọ́ wá bá mi ṣàpọ́nlé rẹ̀ gidi gan. Olọ́kọ tó mọ̀ kí àyà ni jọ̀wọ́ wá bá mi gbé gẹ́gẹ́ bí ẹyin. Ó ní bàbá mi ni jọ̀wọ́ wá bá mi dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ìtọ́jú. Ó ní bàbá àwọn ọmọ mi ni jọ̀wọ́ wá bá mi kíra fábíàmọ́ tòótọ́ o. Ó láṣọ iyì mi ni, ó lè jìká mi tí ó jáṣọ ó bọ́ lọ́rùn mi ni. Ẹnjìníà Rájí Abdullahi Bọ́lájí ni mò ń ké sí o. Ọkọ Siyama bẹ́tì rẹ̀ bá ń jẹ́ o má mi kan rárá. Aya rẹ̀ ló ní mọ̀ pé ó ní gbèjègbèjọ. Ó ní kí ọ bí ológun ẹrú. Ó ní kí ọ bí ọlọ́gbọ́n ìwọ̀fà o. Ó ní kí ọ bí ẹlẹ́gbẹ̀rún ọ̀kẹ́. Ó wá ní bá òdèlé bàbá tó bí ọlọ́mọ. Àpọ̀mù nílùú Ọ̀ṣun ló pélé o. Ìwọ lọmọ wọn nílé Ọọ̀sà Fọkọti. Ńlẹ́ ọmọ oyè, ńlẹ́ ọmọ àjírí. Ìwọ lọmọ àtóbí lóyè, ọmọ àkọ́bí ògùn. Ọmọ ẹni tètè délé rẹ̀ lọ́jà, èyí tó tètè délé rẹ̀ lẹ́yìn odi. Ńlẹ́ ọkọ mi, ọmọ ẹnu kún mi o. Ìwọ lọmọ èjìká gbẹ̀wù, ọmọ onílé tíjà, ọmọ àkọ́bí ògùn. Jóore Bọ́lájí jóore, jóore, ìjọ tuntun lẹ́sẹ̀ rẹ̀ o jóore. Baálẹ̀ Siyama o, aya rẹ̀ ní mò ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ gidi. Aya rẹ̀ ń dúpẹ́ oore ìkẹ́, ó ń dúpẹ́ oore ìgẹ̀, ó ń dúpẹ́ oore ìfẹ́. Ó ní wọ́n gangan nìtúmọ̀ ìfẹ́ o. Ó ló foyin sáyé òun, ó ló fadùn sáyé òun. Ó ní bó ṣe ń fojú fẹ́ ló ń fọkàn fẹ́, ló ń fowó fẹ́. Ó ní gbogbo ọ̀nà ló fi ń ṣọkọ gidi lórí òun. Kódà láwùjọ àwọn ọkọ alálùbáríkà, ìwọ lágbádé fún ọjà rẹ̀. Ọmọ Rájí dára lọ́kùnrin tẹ̀gọ́kọ́ o. Aya rẹ̀ ní wí fáráyé pa kíkanjú ọkùnrin ni ọ́. Ó ní wọ́n lálábàárì òun, ó ní wọ́n ní gílẹ̀yìn ọgbà òun. Ó ní wọ́n ní tinitini tí ń wọ́n re. Ẹnjìníà Abdullahi Bọ́lájí ọmọ Rájí o. Ó ti ṣọdún òní náà, dandan ni kò ṣe mí sí insha Allah. Owó òní wọn, aya rẹ̀ òní dáyà láyà, àwọn ọmọ rẹ̀ òní dọmọ lọ́mọ. Bàbá mi náà lè o, mi náà àyànjú, agbóhùn rere ṣe nílé ayé. Bàbá Adnan ló aṣọmọ fún ọkàn lẹ́. Kò wá sí bó ti wù kó pẹ́ láàyè tó. Onímọ̀ sáré ọmọ lágbára Ọlọ́run ọba. Ọmọ aráyé ò ní fẹ́ gbà fún ọ lóúnjẹ jẹ. Ọ̀rọ̀ gbogbo tí wọ́n ń pa ọ́ lẹ́rìn ò ní pa ọ́ lẹ́kún. Òní jẹgun kẹ́yìn ẹran, òní wàkìsà kẹ́yìn aṣọ. Ire lójú owó rí o. Ojú rẹ̀ ò ní ríbi, iwájú ló pẹ̀bi tí ń ré sí. Àjórẹ̀yìn oníkan ọlágbára Ọlọ́run ọba. Iṣẹ́ rẹ̀ ò ní níṣẹ́ o. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe rẹ̀ ṣe. Ó wá ní ráhùn níbi tẹ́gbẹ́ bá ti ń náwó. Àláfíà
rẹ̀ ò ní di fíafíà, ò ní dẹni àwátì lọ́jọ́ ẹ̀yẹ, ò ní darí sọkún, ò ní darí bànújẹ́, ò ní fa ìsàn lògbà lágbára Ọlọ́run. Àjíǹde ara yóò túbọ̀ máa jẹ́ fún ọ. Aya